ó mà ṣe o, àwọn ajínigbé jí ọ̀gá ọlọ́pàá gbé ni wọ́n bá pa á. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Imo ti bẹ̀rẹ̀ ìwádìí lórí bí wọ́n ṣe jí ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ wọn gbé tí wọ́n sì tún padà dá ẹ̀mí ẹ̀ légbodò. agbófinró tí wọ́n pa ọ̀hún Augustine Okegbu ni wọ́n jí gbé lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 9 oṣù kẹrin ọdún yìí ní ìlú abínibí rẹ̀, ìyẹn lábúlé Umosike Ọgbọ̀ níjọba ìbílẹ̀ Abombase nípínlẹ̀ Imo. òkú rẹ̀ ni wọ́n padà rí nínú igbó lẹ́yìn tí wọ́n ti wá a títí tí wọn kò sì mọ ọ̀nà ibi táwọn ọ̀dájú ẹ̀dá náà gbà lọ. alukoro ọlọ́pàá ní ìpínlẹ̀ náà Henry Okoye tó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 12 oṣù kẹrin ọdún yìí sọ pé iléeṣẹ́ àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí gidigidi lórí ọ̀rọ̀ náà. abúlé Umosike Ọgbọ̀ tí í ṣe ìlú ọkùnrin náà ni wọ́n lọ láti lọ ṣe ọdún àjíǹde pẹ̀lú àwọn mọ̀lẹ́bí rẹ̀ nígbà tí ìṣẹ̀lẹ̀ náà wáyé. ọlọ́pàá kan tó ní kí wọ́n forúkọ bo òun láṣìírí nítorí òun kò lẹ́tọ̀ọ́ láti sọ ohunkóhun ṣàlàyé pé inú ilé ìǹspẹ́kítọ̀ ọlọ́pàá yìí ni wọ́n ti lọ jí i gbé ní kété tó dé sílùú wọn láti Òwèrì tó ti ń ṣiṣẹ́. ẹ̀yìn òrẹ́yìn ni wọ́n padà rí òkú ẹ̀ nínú igbó kan tó wà lójú ọ̀nà Mbutu lágbègbè ìjọba ìbílẹ̀ ọ̀hún. ọkùnrin yìí ní Inspector Augustine Okegbu tó ń ṣiṣẹ́ ní àgọ́ Orji Police Divisional Headquarters rìnrìn àjò lọ sílé láti lọ ṣe àjọyọ̀ ọdún àjíǹde ni o pẹ̀lú àwọn mọ̀lẹ́bí ẹ̀. ní nǹkan bíi aago 11 alẹ́ ọjọ́ àbámẹ́ta sátidé ní àwọn ajínigbé kan tí wọ́n gun ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Lexus wá tí wọ́n sì jí gbé nínú ilé ẹ̀ tó wà lábúlé ọ̀hún. ní kíákíá ni wọ́n lọ fọ̀rọ̀ ìjínigbé yìí tó àwọn létí ní tẹ̀sán ọlọ́pàá Òkè Òvòrò àfìgbà tí wọ́n padà tún wá rí mọ́tò tí wọ́n fi jí Augustine gbé níbi tí wọ́n páàkì ẹ̀ kalẹ̀ sí lójú ọ̀nà Mbutu. nígbà táwọn agbófinró tí wọ́n lọ síbẹ̀ gbọ́n gbogbo inú mọ́tò àti agbègbè ibẹ̀ yẹ́bẹ́yẹ́bẹ́ wọ́n rí òkú ọkùnrin náà. ó ní àwọn agbófinró ti gbé òkú ọkùnrin náà lọ sílé ìgbókùúpamọ́sí kan lágbègbè ibẹ̀. bẹ́ẹ̀ ni ọkọ̀ tí wọ́n fi jí i gbé tí wọ́n páàkì ẹ̀ sí ojúgbó ọ̀hún ti wà lọ́dọ̀ àwọn báyìí fún àyẹ̀wò fínífíní. Mọ́nísọ́lá Sàká ló ṣàkójọpọ̀ ìròyìn yìí fún Aláròyé online television.